Splendid TV Yoruba. Olóyè, ẹ má bínú pé mi ò pè yín kí n tó máa bọ̀ wá sí ọ̀dọ̀ yín. Ọ̀rọ̀ pàtàkì kan ni mo fẹ́ wá ṣàlàyé fún yín. Obìnrin ló máa pa mí. Kò sí ọ̀nà mò ń gbọ́. Kí ló rọ́lú ọ? Kí ló fẹ́ sọ fún mi? Àìsàn wo ní í ṣe ọ́? Àìsàn kẹ̀. Kí lẹ fi mí pè? Mo ti lóyún, mi ò dẹ̀ ṣetán láti yọ oyún. Kí ló fẹ́? Mo fẹ́ ìtọ́jú tó péye fún ara mi àti ọmọ mi nínú ẹbí yín. Ká mọ́ fọ̀rọ̀ gùn, o fẹ́ kí n fi ọ́? Kì í ṣàṣe pé ẹ ò ní agbára ìyàwó mẹ́ta. Mo sì mọ̀ dájú wípé ẹ lè tọ́jú gbogbo àwa ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta. Ọ̀dà òun fi ọ, ṣùgbọ́n lórí nǹkan kan ni. Kí nìyẹn? Màá fẹ́ ọ, àmọ́ o gbọ́dọ̀ bí ọmọkùnrin. Tó o bá lè bímọ ọkùnrin fún mi, ń ra ọkọ̀ bẹ́ǹsì bọ̀gìnì tuntun fún ọ. Ń fi gbogbo nǹkan tó ń wá nínú ayé, ń fi tọ́jú wa àtọmọ náà. Ń bá ọ jẹ́ pẹ̀lú owó. Gbogbo nǹkan ní mi pátápátá tiẹ̀ ni. Ń tọ́jú ẹ gidi. Kódà ìwọ nìkan báyìí ló wà lókàn àyà mi. Lónìí mo fẹ́ fi tó yín létí pé olóríire kan ń bọ̀ láti wá darapọ̀ mọ́ yín nínú ilé yìí láti wá mú ìfẹ́ inú olóyè ṣẹ. Nígbà tí ẹ̀yin méjèèjì ti kùnà láti fún olóyè ní Dáúdù, olóyè ti bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀, ó ti fún ìyàwó rẹ̀ tuntun lóyún. Kí ni mo gbọ́? Olóyè fún obìnrin mi lóyún kẹ̀. Jẹ́ kí n parí ọ̀rọ̀ mi o. Obìnrin náà lẹ́kún pàjọ, ẹ kí káàbọ̀ ìyàwó tuntun. Olóyún sì ni, ẹ ṣe jẹ́jẹ́ pẹ̀lú ẹ̀. Ẹ̀fọ́ kì í lẹ́ ẹ̀fọ́ láwo. Àṣẹ tí ẹ ní nínú ilé yìí lòun náà ní o. Fún ìdí èyí, ẹ ṣe jẹ́jẹ́ pẹ̀lú ẹ̀. Shalewa Ọládùtì ni orúkọ rẹ̀. Àmọ́ lọ́wọ́ yìí, ó ti di Shalewa Arowolo. Mi ò tiẹ̀ lè gbà ni. Olóyè, ẹ ríran rárá o. Ẹ má tọra yín ẹ mójú kankan lọ sọ́jà rárá. Eléyìí rádaràda bí ọbẹ̀ ọlọ́kà yìí. Bí eégún ńlá bá sọ pé òun ò rí eégún kékeré, eégún kékeré náà á sì ní òun ò rí eégún ńlá. Àtàrí àjànàkú ni, kì í ṣẹrù ọmọdé. Ìyàwó wa káàbọ̀. Mo rí wípé o ti gbáradì láti darapọ̀ mọ́ wa nínú ilé aláyọ̀ yìí. Kí Olúwa ti pàṣẹ rẹ̀ dùn ọkọ wa nínú lórí ọmọkùnrin tó ń wá. Kí àwọn ọmọbìnrin tàwa náà di èèyàn pàtàkì láwùjọ. Èèyàn kì í rójú tán kó máa wá ìrójú káàkiri. Lẹ́ẹ̀kan sí, káàbọ̀ sí àárín wa kí n fi yàrá ọkọ wa hàn ẹ́. Ìyá Bímpé, ibo ló wà? Please come. Wọn ò sí nílé, wọ́n ti lọ sí ọjà. Ìwọ ni new wife àbí? Bẹ́ẹ̀ ni o. I hope say na boy because chief máa lé ẹ síta tó bá jẹ́ girl. Ẹ kú àtótónu, ṣíọ. Àwọn Solo Mákindé. Okay o, but wait. Ó dàbí ẹni pé mo mọ̀ ẹ́. Face ẹ ó look familiar. Mi ò rò bẹ́ẹ̀, mi ò rántí. Kẹ́ tó ṣẹnu gbọ́rọ̀ bí àrùn tó ń yọyún. Èmi á máa tètè dá àwọn àmọ́ ẹ̀bọ̀ mọ̀. Mo tètè máa ń dá àwọn alábòsí bíi tiyín mọ̀. Màá pretend bí ẹni pé mi ò gbọ́. Ìwọ kan ló ń fẹ́ one taxi driver ní garage. My mind no dey deceive me. Alani ni orúkọ taxi driver yẹn. What a small world. Ṣé olóyè mọ̀ pé ex-taxi driver ni ẹ́? The kind girl tí wọ́n máa ń bá sùn lẹ́yìn mọ́tò ní garage. Bẹ́ẹ̀ ni, olóyè mọ̀ tí ò bá fẹ́ kí àwọn ẹbí ẹ̀ wá ẹtì. Ṣé kì í sú ẹni? Yọ ẹnu kúrò nínú ọ̀rọ̀ mi. Orí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló bí kú sí. Ṣọ́ ẹnu ẹ̀ arábìnrin yìí. Àìjẹ́ bẹ́ẹ̀ wàá fi ẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀. Ṣé ó threaten mi ni? Tírẹ́tì kéré. Ó tiẹ̀ dáa tó mọ̀ pé ọmọ orírìn ni mí. Tó o bá gbé ẹnu ẹ̀ dákẹ́, màá rán àwọn boys mi sí ẹ kí wọ́n kọ́ ẹ lọ́gbọ́n. Lẹ́yìn tí o ti mọ irú ẹni tí mo jẹ́ yìí, má fi gbogbo ara sun o. Tó o bá gbìyànjú láti fẹ́ bà tèmi jẹ́ nínú ilé yìí, òkú lẹ́lẹ́jà ń tà, wàá gúnyán láyé, wàá lọ gbọbẹ̀ lọ́rùn. Ìwọ lórí burúkú ẹlẹ́nu ṣípò tì í. Má bínú o,
jayé orí ẹ lọ, but ṣé oògùn ló lò fún chief ni? This my mouth. Mo ti dákẹ́ o, mi ò ní sọ nǹkan kan mọ́. Irú alákòóbá wo ni torí Ọlọ́run? Olùṣí yìí fẹ́ bà tèmi jẹ́ ni o. Mi ò ní gbà kí ìwọ rádaràda yìí kó tún rán mi padà lọ sínú oko òṣì. Wèrè játijàti. bí wọ́n ṣe fi tó mi létí pé wọ́n ń gbé ìyàwó mi dìgbàdìgbà bọ̀ nílé ìwòsàn ni mò ń bọ̀. Kí ló ṣẹlẹ̀? Dókítà ṣé ò sí? Ó yẹ kí ẹ ti mọ̀ wípé ọjọ́ ìbímọ ìyàwó yín ti súnmọ́. Ọmọdé lè mú ní ìgbàkúgbà. Kí ló wá dé tí ẹ jẹ́ kí ẹrù ọmọ wà nítòsí? Kí gbogbo àwọn tó wà nílé yín lè rí ẹrù ọmọ náà nígbà tí àkókò ìbímọ rẹ̀ bá ti tó. Ẹ mọ̀ pé ọmọbìnrin làwa ń bíjọ. Kò fẹ́ ká fi ọwọ́ ọmọbìnrin kan ni. Ẹ̀rù ló ń bo lóye. Kò fẹ́ ká kó àwọn ọmọbìnrin ràn ni. Dókítà, àsìkò bímọ rẹ̀ ò tí ì tó. Oṣù 8 sí ni. Ó dà bó la rẹ̀. Ó ti bímọ. Àdúrà yín ti gbà. Mo mọ̀ pé inú yín á dùn nísìnyí. Ọkùnrin làǹtìlanti ní akọlù gìdọ̀ ń bí. Olúwa ṣeun. Mo ti lọ́mọ ọkùnrin. Olúwa ṣeun o. Arowolo ti láròlé. Ṣé ẹ ti ṣetán láti yọjú sí wọn? Wò Dáúdù mi. Shalewa, orí ńlá ló ṣe fún mi yìí o. Orí ayérayé ni. Olóyè, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tẹ́ ṣe ìlérí fún mi o. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kéré nù gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Màá ṣe jù bẹ́ẹ̀ lọ. Ọmọ bínú mi ṣe dùn tó ni. Ṣùgbọ́n ọmọ oṣù 8 ṣe máa ń tóbi tó báyìí. Ó gbọ́dọ̀ tóbi pẹ̀lú àwọn oúnjẹ oríṣiríṣi tó wà nínú ilé yẹn. Ẹ ò rí bí mo ṣe ń jẹun nínú oyún ni. Àtọyín gan iṣẹ́ ni. Ó máa yà mí lẹ́nu tí ọmọ náà ò bá tóbi. Mo ní kí wá kí yín ni o. Ọkùnrin lẹ́bí, àfìgbà tọ́wọ́ tẹ olóyè. Ó tiẹ̀ kí wa ná. Ẹ fi kíkí sílẹ̀. Ṣé ó ń já owó ni? Ìyálé mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi gbé ọmọ yìí. Mo fẹ́ tọ̀. Ẹ jẹ́ kí n gbé bébì. Ọmọ yìí ò jọ olóyè rárá o. Níbo ló ti rí ojú àti orí ńlá? Ẹ wo bó ṣe ṣorí kẹ̀ǹdìkẹ̀ǹdì. Bá mi gbọ́ ọmọ mi. Maybe àwọn grandparents chief ló jọ. Àwọn ọmọ mi máa ń jọ ancestors. Má dáhùn kó máa gbé kalẹ̀ ọ̀rọ̀ ni. Mo rí bẹ́ẹ̀, àìmọ̀rọ̀sọ ẹ á kó ẹ sí ṣòro lọ́jọ́ kan. Jẹ́ kí n má lọ. Ẹni ṣe mí lálejò ni. Ìwọ náà mú nǹkan ọmọ wá. Ó dá o, ókè o. Kádìjú ká ṣe bí ẹni kú. Káwé ni tí ó sunkún ẹni. Kábùrìn ká fẹsẹ̀ kọ́gi. Káwé ni tí ó ṣe ní pẹ̀lẹ́. Bá a kówó raṣọ aṣọ àmọ̀gbò. Bá a kówó fáyà. Bá a kówó fáyà yálé kọ́ni sílẹ̀ bó dọ̀la.